tún gbọ́rin dé akọrin máa ń kọ́ tèṣì ọmọ táyé wí akọrin bí ẹni jẹ́kọ̀ orin lọ́mọ ti dé. Mo tún gbọ́rin dé akọrin máa ń kọ́ tèṣì ọmọ táyé wí akọrin bí ẹni jẹ́kọ̀ orin lọ́mọ ti dé. Bàbí ọ̀tọ̀ lórí mọ̀lẹ́ni ọba bá fi ràn lọ́rùn kó jẹ́ sọ̀rí ìwọ̀n ìbá má fi wé àtúnyà sọ́kọ̀lẹ̀ orin lọ́mọ ti dé. Mo tún gbọ́rin dé akọrin máa ń kọ́ tèṣì ọmọ táyé wí akọrin bí ẹni jẹ́kọ̀ orin lọ́mọ ti dé. Ẹnjìnìà ọ̀tọ̀ lórí Ọmọ́táyọ̀ ẹni ọba fi ràn lọ́rùn kó jẹ́ sọ̀rí ìwọ̀n ìbá má fi wé rárá àtúnyà sọ́kọ̀lẹ̀ orin lọ́mọ gbèdé. Mo tún gbọ́rin dé akọrin máa ń kọ́ tèṣì ọmọ táyé wí akọrin bí ẹni jẹ́kọ̀ orin lọ́mọ ti dé. Bó ṣe máa jẹ́ nìyẹn ẹ pàdé wa ní on the 25th of July ní oṣù tá a wà yìí níbi ayẹyẹ ọjọ́ ìbí ẹnjìnìà Ọmọ́táyọ̀ Tèmítọ́pẹ́ Ọ̀tọ̀lórin nínú Riyadh Royal Hotel and Suites plot 23-24 ní Akodu Street by Power Line 2 story ní Bàrúwá ní Ìpájà lẹ́kọ̀ọ́. King Dr. Saheed Òṣùpá ní eléré ọjọ́ náà èmi ọmọ yín Sodiq Akùfẹ́ orin lọ́mọ èmi náà máa wà ń bẹ̀ níjọ́ náà 2,500 naira ní ataṣọ láti gẹ̀ẹ́tì aṣọ ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà ní ojú àwòrán yìí yẹn ẹ ṣé gan. Wálé igá àjù orin lọ́mọ Sodiq aṣọ tó kọrin dé o. Wálé igá àjù orin lọ́mọ Sodiq aṣọ tó kọrin dé. Ẹnjìnìà Wálé igá àjù orin Sodiq àkìlọ̀ tún gbédè o kan rí gbọ́. Wálé igá àjù orin lọ́mọ Sodiq aṣọ tó kọrin dé o.